nígbàkígbà ni mọ́tò ló lè dẹnu kọlẹ̀. Ẹ rántí wípé mo sọ láìmọye ìgbà lórí ètò wípé mọ́tò kì í ṣe àìtọ́jú ẹ̀ ló jẹ́ kó wó gbá o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló dàgbà nínú mọ́tò. Tí àwọn kan ìbá wa dàgbà, a gbọ́dọ̀ rí dájú wípé ìgbàkígbà ló lè sọ fún wa wípé òun fẹ́ dẹnu kọlẹ̀ díẹ̀. Ìdẹnukọlẹ̀ àwọn nǹkan wọ̀nyí ó nílò pípààrọ̀, ó nílò àdọ́gbọ́n sí ká fi débi tá à ń lọ, ó nílò ká yanjú ẹ̀ ń bẹ̀ àbó nílò ká tún ṣe. Tẹ́lẹ̀ ìbá rí báyìí kò gbọ́dọ̀ jẹ́ pé gbogbo nǹkan tó wà lára mọ́tò tó bá ń di pé bàjẹ́ ló máa bá wa lójijì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mọ́tò wọn bá dẹnu kọlẹ̀, ohun kan tí wọ́n máa ń ṣe ni pé wọ́n á kàn fọwọ́ dàdí báyìí, wọ́n á wá dúró lẹ́yìn pé kán mú tẹlifóònù wọn kán bẹ̀rẹ̀ sí máa pè. Ṣé ẹni tó wà láti ọ̀nà Ògbómọ̀ṣọ́ tó ń lọ sí bí Òṣogbo, àbẹ́ni tó wà láti bí Iléṣà tó ń lọ sí bí Àkúrẹ́, àbẹ́ni tó wà láti bí Kogi tó ń bọ̀ ní Kwara, ṣérú ẹ̀ ni mọ́tò ẹ̀ máa bàjẹ́ tí nǹkan kan máa ṣe tó máa lóun mú fóònù òun péyàn tí kan wá bá láti Èkó sí Ìbàdàn ni. Eléyìí dá sí wípé a gbọ́dọ̀ rí dájú wípé a mọ àwọn nǹkan kéékèèké kan lára mọ́tò, pàápàá àwa tá a jẹ́ obìnrin. Ẹ jẹ́ ká wò báyìí, ẹ jẹ́ ká kọ́kọ́ wo táyà, ká wo táyà. Ẹ rí i pé àwọn tí ó jẹ́ onímọ̀ ẹ̀rọ tí wọ́n ṣe àgbékalẹ̀ mọ́tò, àwọn náà ni wọ́n dìkọ́fà láti rí i pé mọ́tò ní láti ní táyà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́tò tí wọ́n jẹ́ káà ló já sí wípé táyà mẹ́rin ló máa ń bà wá. Tí táyà mẹ́rin bá wá bá mọ́tò wá, ó já sí wípé wọ́n sábà máa ń fi extra táyà, ká sọ pé spare táyà wọ́n máa ń fi sí mọ́tò wọn. Tẹ́ bá fi spare táyà sí mọ́tò, ó já sí pé wọ́n mọ̀ wípé nígbàkígbà ni táyà mọ́tò kan lè daṣẹ́ sílẹ̀. Bóyá ó gún nǹkan ni tó jẹ́ kó jò, bóyá ó fọ́, àbí bóyá ó ti lọ lójijì, tó já sí wípé a gbọ́dọ̀ rí pé ká pààrọ̀ ẹ̀ kó wà dá wa dúró. Lọ́pọ̀lọpọ̀ ìgbà a lè má ti débi tá à ń lọ, tàbí ká máa bọ̀ ká má ti délé, tàbí kó tiẹ̀ jẹ́ sí wípé àárín méjì ọ̀nà gangan ló takú sí. Ó dẹ̀ lè jẹ́ àárín èrò. N tá a máa ṣe nìyí. Ǹjẹ́ gbogbo àwọn èèyàn pápátá là ń mọ̀ bá a ṣe lè change táyà síra wọn? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, pàápàá àwọn obìnrin nígbà míì, wọn kì í mọ tó kàn. O gbọ́dọ̀ rí dájú wípé tó o bá ti mọ mọ́tò wà tó o kọ́ dáadáa, o gbọ́dọ̀ mọ bí wọ́n ṣe ń pààrọ̀ táyà mọ́tò ẹ̀. Tó o bá tiẹ̀ tí mọ mọ́tò míì, o gbọ́dọ̀ mọ̀. Nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́tò, àwọn kan wà tó jẹ́ wípé bóòtù tí wọ́n máa fi de táyà mọ́tò wọn yìí mẹ́rin ni wọ́n. Àwọn míì wà tó jẹ́ pé márùn-ún ni wọ́n. Àwọn míì wà tó jẹ́ wípé wọ́n máa ń ní keyboard, eléyìí tó jẹ́ wípé ó wà fún ètò ààbò láti má jẹ́ kí àwọn ẹni ibi alọ́kó lóhun kí gbèfèrè nídìí ọ̀kẹ́ kí wọ́n jí táyà wa lọ. Wọ́n ń pè ní Allen key. Irú àwọn nǹkan yìí tó bá ní ó máa wà nínú mọ́tò ẹ, tó yẹ pé tó o bá fẹ́ tú mọ́tò o gbọ́dọ̀ rí lò, torí pé ẹyọ̀kan nínú àwọn bóòtù márààrún yìí ni wọ́n fi ṣe ààbò tá à ń pè ní Chief Security Officer nínú bóòtù táyà ẹ̀. A nílò wheel spanner, a nílò jack, a nílò eléyìí tá a máa fi wáìnì jack tá à ń pè ní jack winer, a nílò shock tá a máa fi tó wáyé pé kí mọ́tò má bàa dànù nígbà tá a bá gbé sórí jack yẹn, a nílò ẹ̀. A nílò láti rí wípé mọ́tò yẹn tó bá jẹ́ pé mọ́tò manual ni kó wà ní gear, tó bá jẹ́ pé mọ́tò tó jẹ́ automatic ni kó wà ní park, ìyẹn níbi tí wọ́n kọ PC níbi tá a ti ń ju gear síwájú. Tó bá ti wà níbẹ̀ kò ní lè súnmọ́ síwájú àbí sẹ́yìn, àwa fi sọ́ọ̀kì sí, tó bá pẹ́ táyà ẹ̀yìn lójò ká fi sọ́ọ̀kì sí tiwájú, níwájú táyà àti lẹ́yìn ẹ̀. Ó já sí pé tó bá fẹ́ mí lọ sẹ́yìn àbí síwájú, ó dífá fún ibi tá a bá park sí nígbà yẹn. Bóyá ẹ̀yìn ló lè mí sí àdúrà, àwa fúnra wa máa ti mọ̀, nítorí pé ojú báyìí láti mọ ọbẹ̀ tó bá lépo nínú. Tí a bá tú táyà mọ́tò wa, tí a bá ń lo Allen key, tí mọ́tò wa bá ń lo Allen key, tí a bá jẹ́ni tó jáfara tó wà careless láti máa rí wípé gbogbo àwọn irinṣẹ́ tó ń lò kò fi Allen key sínú mọ́tò ẹ̀, tó bá tiẹ̀ já sí pé ó fẹ́ lo wheel spanner ẹlòmíì kò ní lè tú. Nítorí ìdí ẹ̀ ó wà advisable ká rí wípé Allen key wa ó wà lọ́dọ̀ wa ní gbogbo ìgbà. Àwa tá a bá dẹ̀ ní Allen key tó jẹ́ pé direct bolt là ń lò, ká rí dájú wípé jáàkì wa wà nínú mọ́tò ní gbogbo ìgbà, ká rí dájú wípé extra tire wa ó wà intact, ká rí dájú pé wáìnì wa ó wà intact. Àwọn eléyìí máa fún wa. Ó jẹ́ dandan
ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn táyà wọn jò lásán, àwọn ẹlòmíì wọ́n tiẹ̀ lówó débẹ̀ ni ọlá ló débẹ̀ débi pé wọ́n lè dá táyà mọ́tò tú, wọ́n lè dá tú. Ó jẹ́ nǹkan tó sábà máa ń dá ọ̀pọ̀lọpọ̀ dúró sáàárín ọ̀nà, pàápàá láwọn ọ̀nà ibi tí kò bá sí ètò ààbò tó, tí àwọn ẹni ibi tán máa fi lọ rí pé wọ́n ká wọn mọ́bẹ̀, bóyá wọ́n gba nǹkan lọ́wọ́ wọn tàbí bóyá wọ́n kàn dá wọn dúró. So a gbọ́dọ̀ rí dájú wípé iṣẹ́ tá a máa mọ̀ dáadáa ní ká mọ bí wọ́n ṣe ń change extra tire, ká sọ pé spare tire. Tẹ́lẹ̀ yìí bá jò tá a bá ṣe tàbí tá a wò dáadáa, ó lè fa ìdádúró fún wa o. Kì í ṣe gbogbo iṣẹ́ pátápátá ni wọ́n lè bá wa ṣe lára mọ́tò. Tí change extra tire ó ṣe pàtàkì, ó ṣe kókó fún ọkùnrin àti fún obìnrin. Gbogbo ẹni tó bá ti mọ mọ́tò wà ló gbọ́dọ̀ ní láti ṣe, ló gbọ́dọ̀ lè dá bóòtù mọ́tò ẹ̀ tú, ló dẹ̀ gbọ́dọ̀ ṣe ètò àwọn irinṣẹ́ síbi tó wà, kó dẹ̀ jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ tá a bá ti ṣe tán, a máa rí i pé tá a bá ti débi tó súnmọ́, ká má sọ pé nígbà tí n bá dé ìlú tí mò ń lọ tí extra tire yẹn bá bàjẹ́, tó o bá gbé èmi sí, tó o bá ti ka fọgànáísà lójú ọ̀nà, ní tó dára ni kó o páàkì mẹ́, kó o dẹ̀ tún ṣe padà. Nítorí wípé kì í ṣe òjò nìkan ló máa ń pani wọlé kan lẹ́ẹ̀mejì. Òjò lè pa ẹ́ lẹ́nìí, kí oòrùn pa ẹ́ lọ́la, kéjì olè ẹ lọ́tùnla tàbí nǹkan méjì ẹjọ́ mẹ́rin tó dẹ̀ máa wọnú ilé. So táyà wa is very very important láti rí i pé a ṣe dáadáa.